Aláròyé máa wí o. Olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn èyí tó wà ní agbègbè Eléwéẹran ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ni a wà báyìí. Iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé àti Aláròyé online TV wà níbí láti kópa nínú bí àwọn ọlọ́pàá ṣe ń ṣàfihàn àwọn afurasí ọ̀daràn tí wọ́n ń lọ́wọ́ nínú iṣẹ́ ìjínigbé ìdigunjalè lágbègbè Ìjẹ̀bú Igbó. Ó ti tó bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń rí sí ọ̀ràn àwọn ajínigbé ìyẹn anti-kidnapping squad ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn bí ti ń ṣiṣẹ́ takuntakun láti ṣàwárí àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá tí wọ́n wà nídìí bí àwọn èèyàn ṣe ń sọnù lágbègbè Ìjẹ̀bú Igbó. Ọlọ́run sì fún wọn ṣe. Wọ́n ti mú 4 lára àwọn afurasí ajínigbé náà tẹ́lẹ̀, ṣùgbọ́n ní báyìí ọwọ́ wọn tún ti tẹ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn míì tí wọ́n ń kópa nínú iṣẹ́ ìjínigbé níbẹ̀. A máa bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, kọmíṣánná ọlọ́pàá CP Abíọ́dún Alámùtú náà máa bá wa sọ̀rọ̀, ó sì máa ṣàlàyé nípa bí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣe ń wáyé àti bí wọ́n ṣe ṣàṣeyọrí láti rí àwọn afurasí ọ̀daràn yìí mú. Ẹ máa bá wa kálọ. Zainab Shukuma. Zainab Shukuma. Bẹ́ẹ̀. Ọmọ ibo ni? Ọmọ Ìjẹ̀bú Igbó. Ìgà. Ìgà. Ẹ tó ọmọ ọdún mélòó? 37 years. Mo lọ máa ń bá wọn gbajà ní búkà ni. Ẹ máa ń? Mo lọ máa ń bá wọn gbajà ní búkà. Ló ṣe jẹ́ ìrẹ̀lẹ̀ ọjọ́ yẹn. Mo wà nílé gàmá mi ní àbúrò ọkọ mi Ifeanyi ló pè mí pé bo ni mo wà. Àbúrò ọkọ yín ní Ifeanyi? Bẹ́ẹ̀ni. Pé bo ni mo wà. Mo wá sọ pé mo wà nílé ọ̀dọ̀ gàmá mi. Ó wá bá mi bẹ̀. Ó wá ní iṣẹ́ òmùdẹ̀ ń ṣe. Mo wá sọ pé mo lọ ń bá wọn gba ọjà ní búkà. So wá béèrè lọ́wọ́ mi pé ṣé ẹni tí mò ń gbajà lọ́wọ́ pé ṣé ó ní owó. Mo wá ní kí ni rísì tẹ̀sí béèrè pé ṣé ó ní owó, pé ṣé àwọn oníbúkà tẹ́lẹ̀ pé ṣé wọn ní fẹ́ kọ̀ tẹ́lẹ̀ ní owó fẹ́ kọ̀ tẹ́lẹ̀ ní. Ló wá nítorí pé èlò ló ń sọ fún mi ní iṣẹ́ tí mo ṣe. Mo ṣàyọ̀ pé 1000. Ló wá nípa ó wá ní èlò ló ń sọ fún mi ní iṣẹ́ tí mo ṣe máa sọ pé 1000. Ó wá ní pé ṣé 1000 yẹn ló máa ká mi. Mo dẹ̀ sọ pé nǹkan tí n bá ní pé tó bá pẹ́ tí mo ti yí mọ́ pé ó ṣàmà dáṣà. Ló wá nípa pé ṣé mo mọ ilé alájà yẹn ìyẹn ẹni tí mò ń bá gba pọ̀ mọ́ yẹn. Mo wá sọ pé kí nídìí tó fi ń béèrè. Ó wá ní pé kò sí nǹkan kan. Ìgbà tí mo ṣàwàbí lọ pé kí ni rísì tó fi ń béèrè ṣá. Ìgbà tí èmi mọ̀ pé owó iṣẹ́ tó ń ṣe ni tó yẹ pé mi mọ̀ ní. Irú iṣẹ́ wo ni wọ́n ṣe? Èmi mọ̀ pé apààyàn bá ń pọ́ máa rọ́ọ̀bù. Ká ní èmi mọ̀ ni mi ò ní mú lọ sí ilé alájà yẹn. Àwọn ní iṣẹ́ tí wọ́n ṣe yẹn ṣé ìyẹn ọkọ yín àbí? Àìní àbúrò ọkọ mi ò mọ̀ pé àbúrò ọkọ yín fi àyìn yẹn? Bẹ́ẹ̀ mi ò mọ̀ pé iṣẹ́ tó máa ń ṣe ni. Iṣẹ́ wo lẹ̀yin mọ̀ tó ń ṣe? Yahoo lè mọ̀ pé ó máa ń ṣe. Ok, mọ̀ pé ó ń ṣe Yahoo tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ mi mọ̀ pé ó máa ń ṣe Yahoo. So Yahoo lè mọ̀ pé ó máa ń ṣe. Mi ò dẹ̀ mọ̀ pé owó iṣẹ́ tó máa ń ṣe ń pé ó máa lọ máa ń rọ́ọ̀bù ọ̀hún èèyàn ni. So mo ṣàwà bí lọ pé èmi ò lè mú lọ sí ibẹ̀. Wá nípa pé kí n mú òun lọ. Wá ní ṣé kò sí tó fi ní kí n mú òun lọ síbẹ̀. Wá ní pé kò sí nǹkan kan. Mo ṣáà mú lọ síbẹ̀ ṣá. So gbogbo ìgbà tí mo dẹ̀ mú lọ ẹ̀kẹ́ ilé gàmá mi yẹn ibẹ̀ ni mò ń gbé. So wá tó ilé ìta lẹ̀ ń gbé yìí? Ilé gàmá mi mò ń gbé gbà yẹn. Ok. So wá tó agbègbè ibo nìyẹn? Ìgà ló wà. Ìgà náà níbẹ̀? Bẹ́ẹ̀ni. Ok. So tó ṣe wá pè mí tó ṣe wá lọ sí ibẹ̀ ni ìgbà tó máa wá dé bí oṣù bí 3 ṣá lọ́kọ mi pè mí gba mu bọ́ látọjà Pọ̀mọ́ ni tó máa bẹ́yàn lọ náà sí ọjà Pọ̀mọ́. Lọ́kọ mi wá pè mí. Lọ́kọ mi wá ní pé Ifeanyi ní kọ́kọ́ owó fún mi. Mo wá bẹ̀rẹ̀ pé owó kí nìyẹn. So ó wá ní tí bá ti rí Ifeanyi pé kí n béèrè ní ọwọ́ ẹ̀. Ifeanyi ní ọkọ yìí sọ fún yín pé Ifeanyi ní kọ́kọ́ owó fún yín? Bẹ́ẹ̀ni. Ok, èlò lówó náà? 30,000 péré náà ni. Ok. So ìgbà tó wá kó 30,000 yẹn fún mi ṣá. Èmi wá béèrè lọ́wọ́ ẹ̀ pé owó kí nìyẹn. Mi ò fẹ́ gba owó yẹn. Mo wá béèrè pé owó kí ni. Wá ń pé tí bá ti rí Ifeanyi ṣá. So ìgbà tí mo wá rí Ifeanyi mo wá béèrè pé owó kí ló fún mi. Wá sọ pé ọ̀dọ̀ alájà àti mo mú lọ pé òun lọ́rọ́ tí mo ṣe pariwo ní pé ká mọ̀ pé. Náà ẹ sọ yẹn sókè, ẹ sọ àárín yẹn sókè. Ìgbà tẹ rí Ifeanyi ẹbí léèrè pé owó kí ló fún yín? Bẹ́ẹ̀ni. Ó wá sọ fún yín pé pé òun lọ́rọ́ bu wọ́n sọ pé àkánú sọ fún mi pé òun lọ digunjalè ní ọ̀dọ̀ alájà tẹ̀ júwe. mo wá ní pé ká mo mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn pé mi ò ní mú lọ síbẹ̀ pé nǹkan tó ṣe yẹn pé kò dáa ṣáwa ní pé kí n má pariwo sí
ìta ó ṣáà fún mi ní 30,000 so ìgbà tó dẹ̀ máa lọ síbẹ̀ lẹ́ẹ̀kejì. kí lẹ fi 30,000 yẹn ṣe? 30,000 nǹkan tí mo fi ṣe mo fi ra báàgì skul bàtà mo dẹ̀ ra bíi sọ́ọ̀sì ṣá fún ọmọ skul owó ṣéńdì tó dẹ́kù ṣá mo jẹ àwọn èèyàn kan ló mo ṣàṣọ gbèsè náà so ṣéńdì tó kù ṣá mo fi ra oúnjẹ. ok ìyẹn jẹ́ ti alákọ̀ọ́kọ́ yẹn ó jẹ́ ìgbà wo nìyẹn? Mi ò dẹ̀ mọ̀ tí mò ń. ṣé ní ọdún yìí ni àbí ọdún tó kọjá? Ó ti ṣe díẹ̀ kò ṣe ní ọdún yìí. ìyẹn ìgbà àkọ́kọ́ tí wọ́n lọ jà alájà ẹ̀ lólè? bẹ́ẹ̀ni. ok so ẹlẹ́kejì tó lọ wọn ò sọ nǹkan kan fún mi wọn dẹ̀ fún mi ní anything. ẹlẹ́kejì tí wọ́n lọ? bẹ́ẹ̀ni wọn ò sọ anything fún mi wọn ò dẹ̀ fún mi kọ̀ọ̀kan ẹlẹ́kẹta tó lọ náà mi ò mọ̀ rárá so nǹkan tó wá so báwo lẹ ṣe wá mọ̀ pé wọ́n lọ lẹ́ẹ̀kejì àti lẹ́ẹ̀kẹta? so ìgbà tí ọ̀rọ̀ jáde nísìnyí tó ní kó lọ mú mi wá pé kó lọ mú mi wá pé ìgbà tí wọ́n dé police station ni wọ́n sọ pé ìgbà tó bèèrè lọ́wọ́ pé báwo ló ṣe mọ ọ̀dọ̀ alájà yẹn tó wá dárúkọ mi pé ìmọ̀ mú un lọ síbẹ̀ lọ́ fi ní kó lọ mú mi àgbà tó wọ́n yẹn dẹ̀ ṣẹlẹ̀ kémi ò sá lọ síbì kọ̀ọ̀kan. so ibo làwọn ọlọ́pàá ti mú yín? báwo làwọn ọlọ́pàá ṣe mú yín? àdúgbò ni mo wà ibi tí mò ń gbé so mo fẹ́ lọ sí ọ̀dọ̀ kẹ́kọ̀ọ́ báyìí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni kò jìnnà sí tí mò ń gbé mo fẹ́ lọ yá fóònù ẹ̀ pé kí n fi pe ọmọ ẹ̀gbọ́n mi pé owó pọ̀ lọ́wọ́ mi so ẹni yẹn wá dé ó wá béèrè lọ́wọ́ mi pé ṣé èmi ni ìyàwó yíbò tọ́mọ ẹ̀ wá. ẹ sọ̀rọ̀ sókè. ó ní ṣé èmi ni ìyàwó yíbò tọ́mọ ẹ̀ wá sọ pé bẹ́ẹ̀ ni pé mi ni ìyàwó ẹ̀ ó wá ní pé wọ́n ní kó mú mi wá wá ní kí ló ṣẹlẹ̀ ó wá ní pé tí bá ti dé ọgbà fíjì ẹ̀ àlọ́ máa sọ̀kọ̀ sóògbà tí wọ́n á dé ọgbà fíjì ẹ̀ nìyẹn wọ́n wá lọ pe alájà yẹn wá sóògbà tó wá pe alájà yẹn wá sọ pé kí ló dé tí mo ṣe mú wọn lọ sí ọ̀dọ̀ òun pé kò jẹ́ sí nǹkan tó dùn pé ọmọ ọlọ́mọ tọ́jú sínú kànga mo dẹ̀ sọ pé èmi mọ̀ pé owó iṣẹ́ tí wọ́n ṣe nìyẹn láti bẹ̀ ṣá wọ́n gbé mi lọ sí Tọpọ́n láti Tọpọ́n ṣá ni mo fi débì báyìí. ṣé ìgbà àkọ́kọ́ ni ìgbà wo ni wọ́n jí ọmọ gbígbẹ̀ tí wọ́n pa ọmọ yẹn sínú kànga? ṣé ta lákọ̀ọ́kọ́ ni àbẹ̀lẹ́kejì àbẹ̀lẹ́kẹta? ẹlẹ́kẹta tó lọ lọ́jọ́ ẹlẹ́kẹta tí wọ́n lọ ja alájà yẹn lólè. báwo lẹ́yìn ṣe jẹ́ sí alájà yẹn? èmi ló ń gbajà ń bẹ̀ ni. irú ọjà wo lẹ́ ń gbà ń bẹ̀? pọ̀nmọ́. ṣé alájà yẹn ń ta pọ̀nmọ́ ni? wọ́n ní búkà ó máa ń ta pọ̀nmọ́ ni. so ṣé ẹ̀yin náà ń ṣòkòwò pọ̀nmọ́ ni? èmi ló ń bẹ́yàn gbà ni. ta lẹ̀ ń bá gbà? ìyàwó àbúrò mọ́ mi. ok kí ni Ifeanyi wá sọ fún yín tẹ̀yin fi júwe ọ̀dọ̀ alájà yẹn fún tó fi di pọ́n lọ́jà lólè? kò sọ fún mi pé olè lọ́wọ́ máa ń jà ìṣe ló sọ fún mi pé ó máa ń ra pọ̀nmọ́ Ifeanyi máa ń ra pọ̀nmọ́ àti pé alájà yẹn téèyàn bá dọdẹ ó máa ń ṣàánú. ó máa ń ṣàánú báwo? báyìí àti pé téèyàn bá sọ pé kò sí nǹkan kan lọ́wọ́ òun pé òun nídìí ẹ̀pù alájà yẹn máa ń ṣàánú. ok so Ifeanyi náà máa ń ṣòwò pọ̀nmọ́? ó máa ń ra pọ̀nmọ́ gbígbẹ. ok ìyẹn ló jẹ́ kẹ́ ẹ júwe alájà yẹn fún? bẹ́ẹ̀ni èmi ò sí lọ́dọ̀ wọn mọ́ mo ti kó lọ́dọ̀ wọn ibòmí lèmi dẹ́ lọ ń gbé. ẹ ò sí lọ́dọ̀ alájà mọ́? no àti ń pé ìgbà tó lọ ṣiṣẹ́ yẹn mo bá wọn jà ṣé gan. ọkọ yín wà náà tó lọ ṣiṣẹ́ yẹn? ó ní pé kò sí alákọ̀ọ́kọ́ yẹn ó ní kò sóhun bẹ́ẹ̀ ó ní ẹlẹ́kejì lòun wà bẹ́ẹ̀. mistake tí mo ṣe ló yẹ kí n lọ sí ọ̀dọ̀ wọn ọlọ́pàá àmọ́ ẹ sọ̀rọ̀ sókè. mistake tí mo ṣe ó yẹ kí n lọ sí ọ̀dọ̀ wọn ọlọ́pàá kí n lọ sọ àmọ́ mo ṣáà bá wọn jà gan tó jẹ́ pé táìmù gbà yẹn gan mo kó lọ́dọ̀ ọkọ mi ò dẹ̀ sí lọ́dọ̀ ọkọ mi pé ká ní mo mọ̀ pé iṣẹ́ tó ń ṣe lélẹ̀ ó ti ń pé tó bá jẹ́ mọ̀ pé iṣẹ́ tó ń ṣe lélẹ̀ pé tó bá jẹ́ mo mọ̀ pé iṣẹ́ tí ó ń ṣe lélẹ̀ ìṣá ó wá ní pé tó yẹ pé kí n má sọ fún anybody pé kí n jọ tó lọ mo wá sọ pé kò sọgbọ́n pé ṣé tí ọ̀rọ̀ yìí bá ṣẹlẹ̀ tí ó bá tábà ní kò ní padà ṣẹlẹ̀ tó bá wá ṣẹlẹ̀ kí lẹ máa sọ ó jọ ń tọrọ lọ mi ò ní ṣòro ẹ̀mọ́ kó dáríjì mi ò mọ̀ pé owó iṣẹ́ burúkú tó ń ṣẹlẹ̀ ká ní mo ti mọ̀ ní mi ò ní júwe ibẹ̀ fún Ọlápò náà máa ń ra pọ̀ alájà yẹn dẹ̀ máa ń ṣàánú òun. Chibueze? Yes. Chibueze what? Ọ̀dà. Ọ̀tà? Ọ̀dà. Òkè Ọwá Tálákà. Òkè Ọwá. Òkè Ọwá níbo nílùú wo? Ní oko ní Ìjẹ̀bú-Igbó. Ó ti tó it don reach 10 years or 11 years. Ó ti wà bẹ́ẹ̀? Yes sir. Iṣẹ́ wo ló ń ṣe bẹ́ẹ̀? Iṣẹ́ kòkó àti ọ̀gẹ̀dẹ̀. Kòkó àti ọ̀gẹ̀dẹ̀. Ok. Báwo ló ṣe wá di ara àwọn ajínigbé? Yes sir, I no join them. Na Ifeanyi carry phone come give me. Ifeanyi carry phone come give say make I buy. What is your name again? So I come buy the phone 60,000. So I no follow them. Which type of phone? Oppo.
So I don't follow them do kidnapper. Okay, after you now keep Baba Dey first, how did you get The people who do they here now. If you ask them, they go say, I don't know if them do that can work. One of them they here, but if I say no they here, where's the for me? You know they here. They don't say catch, but their member they here. If you ask her now, you go to say I don't know if them do work. No leave for a buy for their hand. And not because now our town person, we are now our town person. Okay, now your town person. Yes, sir. Which place is be your town? Ebonyi. Ebonyi. Yes, sir. So you're also from Ebonyi? Yes, sir. Okay. Your family there for Ijebu or for Ebonyi? My family they Ayegbami. For Ayegbami. For Ijebu there. For bush now for Nyoko. So you say we know if I times they say in they do fish pond, but I don't know actual work in they do. But at times say in they do fish pond. Me okparo me receipt. Me okparo me receipt. So you know what phone lower? 60. 60,000 for me. So it cost 60,000 phone? Yes, sir. Cash? Yes, sir. Okay. Phone will lower phone? Oppo. Phone not that? Go slower more. Lower? Mbati mo ọwọ́ pé fóònù jíjí lójú mo jù sónù. Báwo ló ṣe mọ̀ pé jíjí lójú ìgbà ló mọ̀ pé jíjí lójú? Ẹgbẹ́ tó mọ̀ pé ó ti sá lọ pé àwọn ọlọ́pàá ti wá ó ti wá o. Ìgbà wo nìyẹn? Ìgbà ló ta fóònù fún ẹ, ìgbà ló mọ̀ pé ó jí fóònù yẹn? Bóyá February ṣá, bóyá February. February ọdún yìí? Ló ta fóònù fún ẹ? Yes, sir. So ìgbà ló gbọ́ pé ó sá lọ? They said that a month, sha. They said that month before ending. So, ṣé torí fóònù ni ó ṣe sá lọ ni? Nígbà tí wọ́n gbọ́ pé ó ti ṣe burúkú, nígbà tí wọ́n gbọ́ pé ó ti ṣe bad, they find am. So me I call fear say if they see the phone from my hand now, they think say I dey follow that they do bad work. So báwo ni àwọn ọlọ́pàá ṣe wá mú ẹ? Through phone yẹn ló ṣe máa mú mi. Monday Paul. Bricklayer ni mo ń ṣe tẹ́lẹ̀ ní ilẹ̀ Igbo kí n tó wá sí Ìjẹ̀bú-Igbó. Níbo ní ilẹ̀ Igbo? Ebonyi State. Àpapọ̀ ní Ebonyi. Is North. Ogun State lọ bí mi sí àmọ́ àkúrò lógun State ní 212. Mo wá gbà tí aṣáwà village nǹkan wá lọ mọ́ fún wa ní ọdún tó kọjá ara mẹ́mi ò yá. So bí mo ṣe meet ọ̀rẹ́ mi ọmọ àdúgbò kan náà tó ń jẹ́ Peter. Kò ń ṣe lè Peter. Mo wá explain fún Peter wá ní ọkàn àti òun ṣe iṣẹ́ oko kòkó. Nígbà bóyá mo lè ṣe. Mo ní mo lè ṣe anything kí tó as far as wọ́n sanwó pé tí ó jẹ́ illegal. Ó ní bẹ́ẹ̀ ni pé ọkàn àti òun ni. Ó dẹ̀ sọ fún mi pé yọtọ́ máa sọ fún mi tó bá di December 200,000 ó dẹ̀ máa fún mi lóúnjẹ máa dẹ̀ máa lọ sóko lójoojúmọ́. Èmi náà dẹ̀ gbà ó dẹ̀ mú mi lọ bá ọkàn àǹtí ẹ̀ dẹ̀ bá mi sọ̀rọ̀ mo ní mo lè ṣe. So ìgbà tó di January 15 àgbélà wá sí Ìjẹ̀bú-Igbó ní January 15 ó dẹ̀ mú mi lọ sínú oko mo fi gbogbo oko hàn mi wá abẹ́lẹ̀ iṣẹ́ oko. Ṣé yẹn níjẹ̀bú-Igbó? Níjẹ̀bú-Igbó. Ní agbègbè wo níjẹ̀bú-Igbó? Òkè Wátàlága lẹ́yìn Ọ̀ṣun. Òkè Wátàlága lẹ́yìn Ọ̀ṣun. Ọ̀dọ̀ ta ló ń gbé níjẹ̀bú-Igbó? Ọ̀dọ̀ ta ló dé sí? Ọ̀dọ̀ Ìjọ̀fọ́. Ìjọ̀fọ́ dà? Òní tó wà lẹ́gbẹ̀ẹ́ òní yẹn. Okay, ọ̀dọ̀ tí inú ń gbé. Ọ̀gá mi nìyẹn. Báwo ló ń ṣe jẹ́ sí ẹ̀ tó fi jẹ́ ọ̀dọ̀ ẹ̀ ló gbé? Ọ̀rẹ́ mi Peter tó jẹ́ ọmọ àdúgbò kan náà nílùú wa ní Ebonyi State. Ó ń fẹ́ àǹtí ẹ̀. Ìgbà tí mo wà lọ́dọ̀ ọ̀gá mi Ìjọ̀fọ́ tí mo bá ṣe oko kòkó tí mo ti oko dé nílọ̀lẹ́ ọjọ́ kan. Ó ní ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ Chibeze eléyìí nísìn. Ó mú fóònù wá bá mi níbi tí a ti ń jẹun èmi àti Ìjọ̀fọ́ àti ọ̀rẹ́ mi tó ń jẹ́ Peter àti ìyàwó ọ̀gá mi. Ó ní kí n bọ́ òun delete nǹkan lórí ẹ̀ ń pé òun àti ọ̀gá mi wọ́n lọ wedding tó lé ní bàbá kan tí ọmọ ẹ̀ ṣe wedding ládùúgbò wa tó fún wọn ní invitation ẹni táwọn bá dé ní Saturday òun á gba fóònù yẹn padà. Bí mo ṣe bá delete gbogbo nǹkan tó wà lórí fóònù yẹn ò sí ní password already wọ́n ti already flash fóònù yẹn. Mo dẹ̀ bá delete àwọn pictures àtàwọn app. Mo wá ní kí ọ̀rẹ́ mi Peter kó bá mi tan hotspot kí n lè login Facebook account tèmi náà kí n check àwọn nǹkan tó lé mi ò ní Android phone mo ti pẹ́ tí mo ti lo Android phone ní fóònù yẹn Oppo. Bí mo ṣe delete gbogbo nǹkan yẹn tán mo wá ní kí Peter tan hotspot Peter wá tan hotspot fún mi tí mo fi wọ Facebook. So hotspot Peter yẹn tí Peter connect mọ́ fóònù yẹn ni wọ́n wá
tíráàkì tó wá mú Peter pé fóònù tó tan hotspot fún dà ó wá ní àpòhùn kọ́ lòun ní fóònù pé mi ni mo mú wá o wọ́n dẹ̀ mú èmi mo ní èmi kọ́ ni mo ní fóònù pé Mr. Chibeze ló fún mi kí n bó delete nǹkan tó dẹ̀ jẹ́ eléyìí bó ṣe mú òun náà nìyẹn ìrọ̀ mi ò mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ Peter ló jẹ́ kí n mọ ìjọ̀fọ́ nìkan ni mo mọ̀ kò tó jẹ́ kí n mọ eléyìí náà gbé àdúgbò kan náà lẹ́yìn àjọ ń gbé tóun náà ń ṣiṣẹ́ oko mi ì mọ àwọn tó kù mi ì mọ̀ wọ́n rárá ọ̀gá mi yẹn àti Peter ló jẹ́ kí n mọ ọ̀gá mi yẹn náà tó ń fẹ́ ọ̀kan tiẹ̀ mo dẹ̀ ń bá ṣiṣẹ́ oko mo dẹ̀ ti bá wọn ṣiṣẹ́ tó oṣù karùn-ún ọ̀wọ́n owó kékèké tí mo máa ń lọ iṣẹ́ ìrọ̀lẹ́ tí mo ṣe tó wà lákàntì Peter tó jẹ́ ọ̀rẹ́ mi mo dẹ̀ ti bá a jà pé mi ò lẹ́mi iṣẹ́ oko mọ́ pé kó fún mi ní mo dẹ̀ ti bá a jà pé mi ò lẹ́mi iṣẹ́ oko mọ́ pé kó fún mi lówó mi tó wà lákàntì kí n padà sí ìlú wa mo dẹ̀ bọ́ ọ̀gá mi ìjọ̀fọ́ sọ̀rọ̀ pé kó fún mi ní owó iṣẹ́ tí mo ti ṣe pé mo fẹ́ padà pé mi ò lẹ́mi iṣẹ́ oko mọ́ ó ṣàbẹ̀ mi pé kí n ní sùúrù kó di December kó wọ́n fún mi lówó mi ó ní mo ṣe wà pẹ̀lú wọn kò ṣe pé mi ò mọ àwọn adigunjalè nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí náà ni ìyá mi fi gbọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ náà ni ìyá mi náà fi gbọ́ tó fi kú ní oṣù tó kọjá àtòṣù tó kọjá náà mo ṣì wà níbà èèyàn kan ló wá sọ fún mi pé ìyá mi ti kú ní oṣù tó kọjá tẹ́mi ò dẹ̀ mọ̀. oṣù tó kọjá ni màmá ẹ̀ kú. bẹ́ẹ̀ni. sọ báwo làwọn ọlọ́pàá ṣe mú wọn. ngbà fóònù Peter connect hotspot mọ́ fóònù tẹ́lẹ̀ mú wa kí n bọ́ òun delete ẹ̀ ngbà tó wá mú Peter tó wá ń nà Peter pé fóònù kejì ẹ̀ dà torí Oppo Redmi ló wà lọ́wọ́ Peter wọ́n and Oppo lọ́wọ́ wá ó wá ń nà pé fóònù kejì ẹ̀ dà ó wá lóhùn ní fóònù mi bó ṣe fi details ọjọ́ ta connect fóònù yẹn mọ́ra wọn hàn nìyẹn ó wá ní àpòhùn kọ́ lòun ní pé mi ni mo connect ẹ o gbà tó wá mú èmi mo ní èmi kọ́ ni mo ní pé Mr. Chibeze ló fún mi kí n bóun delete nǹkan pé bí mo ṣe dẹ̀ delete ẹ̀ mo dá padà fún. ẹ̀kọ́ wo ló kọ́ láti inú tó ṣẹlẹ̀ yìí. ẹ̀kọ́ tí mo kọ́ ni pé téèyàn bá mú fóònù wá báyìí kó bóun delete nǹkan lórí ẹ̀ má gbà àti pé fóònù tó mọ ibi tó ti wá má dáwọ́lé lórí mo fẹ́ kí ìjọba kọ́ ló ti ìyá mi tó gbàbẹ̀ lọ kó ṣàánú fún mi kí n lè lọ sí nítorí mi là kọ́ bí wọ́n lè sin láì rí mi ó wà mọ́ṣúárì ẹni tó wá jíṣẹ́ fún mi ni ó wà mọ́ṣúárì pọ́ ti pé gbogbo nọ́mbà mi tí mo múlẹ̀ kí n tó travel pé wọ́n gẹ́ẹ̀tì mi. orúkọ mi ni Ejiofonwale. ó máa sọ sókè o. Ejiofonwale ọmọ Ìgbò Ebonyi State Amonda ní Ebonyi State mo ń gbé ní Okowa Talaga ẹ̀yìn Ọ̀ṣun Ìjẹ̀bú-Ògbó wọ́n bí mi ní 89 ṣá 89 July 18 iṣẹ́ kòkó mo ń gbìn kòkó ni láti 2010 mo ti ṣe bí wọ́n ṣe dé ọlọ́pàá ṣe ó ṣẹlẹ̀ ní on March ní bọ̀bọ̀ ọkọ ọmọ ìlú wa náà ni wọ́n ń pè ní fáìn so ó wá sí àbáwá pẹ̀lú fóònù kan pé òun fẹ́ ta fóònù yẹn so mo wá ní pé èmi ò rà ó wá lọ bá Mr. Chibeze akọ wá ra fóònù yẹn so akọ Chibeze akọ èyí tó sọ̀rọ̀ ń bẹ̀ nísìnyí so torí Ifeanyi mú fóònù wa so ìgbà tó mú fóònù wa pé òun fẹ́ ta o mo wá ní pé èmi ò rà ó wá lọ mú fún Chibeze akọ yẹn pé kó rà so ìyẹn wá ra fóònù yẹn so lẹ́yìn yẹn ó wá mú fóònù yẹn fún Monday ọmọ iṣẹ́ mi pé kó delete pictures tó wà lórí fóònù yẹn kúrò pé pé òun ṣe rà so ngbà tí Monday wá delete ẹ̀ tó ó wá ní pé kí Èké Peter àbúrò ìyàwó mi òun náà gbé pẹ̀lú mi òun gan ló mú Monday wá sí ọ̀dọ̀ mi tí wọ́n á jọ gbé lọ́dọ̀ mi so wá mú fún pé kó delete picture ẹ̀ wá tó delete ẹ̀ tó wá ní pé Èké Peter kó ọ̀nù Oxford àbí Oxford fún ó wá ọ̀nù ẹ̀ wọ́n á jọ lò ṣá mi ò mà torí mi ò lọ sí school so ngbà tó wá di bí June torí lẹ́yìn yẹn mo wá travel ngbà tí mo wá dé bí June mo dé bí òní ó wá di àárọ̀ kejì mo wá rí àwọn VGN ngbà tí wọ́n á dé ọ̀dọ̀ mi wọ́n á ní pé Peter ńkọ́ wọ́n á ní pé kò sí ilé wọ́n á ní pé ọba ní pé fẹ́ rí mi pẹ̀lú àwọn boys tó wà lọ́dọ̀ mi wọ́n á mú èmi àti Monday mo wá bẹ̀rẹ̀ pé ń bo ní Peter wà mo ní pé Peter wà ní Ìjẹ̀bú-Ògbó ó lọ tó nǹkan kan ṣe ní orí
báǹkì ẹ̀ wọ́n á ní pé ṣé mo mọ ibi tó wà mo ní pé so wọ́n á mú wa lọ sí Ìjẹ̀bú-Ìgbò pàtà dé ọ̀dọ̀ VGN wọ́n á pè nọ́mbà bọ̀bọ̀ tí Peter wà lọ́dọ̀ ẹ̀ so ìyẹn wá gbé kọ́ wọ́n á lọ bẹ̀ wọ́n á lọ mú Peter wá ìgbà tí wọ́n á mú Peter wá ìgbà tí wọ́n wá bè lọ́wọ́ ẹ̀ pé fóònù ẹ̀ dà ó wá mú fóònù ẹ̀ fún wọ́n á ní pé fóònù ẹ̀ kejì dà ó wá ní pé fóònù ẹ̀ ọ̀kọ́ tóun lò nìyẹn o so wọ́n á bẹ̀rẹ̀ láti máa nà wọ́n á ní pé fóònù tóun lò nìyẹn ìgbà tó yá wọ́n á mú ibi tí wọ́n á jọ ṣe Oxford yẹn wọ́n á mú fi hàn ó wá ní pé tó bá sọ pé ìyẹn pé Monday Paul ló wá ní kóun ṣe Oxford fóònù o pé so wọ́n á bẹ̀rẹ̀ lọ́wọ́ Monday Paul ní pé òótọ́ ni pé ta ló ní fóònù ẹ̀ ó wá ní pé akọ̀ ló mú fóònù pé kóun delete picture tó wà lórí ẹ̀ kóun fi ní kí Peter kó ọ̀nà Oxford fóònù so bí ó ṣe jẹ́ nìyẹn o bí mo ṣe débẹ̀ nìyẹn o Monday Paul ló bá delete kìíní picture lórí fóònù èké Peter ó ọ̀nà Oxford fún Monday Paul èké Peter ọmọ àbúrò ìyàwó mi ni but Monday Paul ọmọ iṣẹ́ mi ni ọ̀dọ̀ mi ni wọ́n jọ ń gbé so but èèyàn tó ra fóònù gangan á ní àjọ kankan jù pé àwọn ọmọ ìlú wa ni. Ìjọba máa ń ṣèpàdé ọmọ ìlú Ẹ̀bọ̀nyì ní Ìjẹ̀bú. Ó ti o àwọn agbé ní tán àwa wà lóko mítìn tá à ń ṣe lóko wọn pẹ̀lú wa ṣe o. Mo mọ̀ wọn tí bá rí wọn a máa jọ kí a torí a máa ríra nílé náà tá bá ríra nílé a máa jọ kí ara wa so bọ̀ tí bá ti rí wọn ní Ìjẹ̀bú-Ìgbò tá bá jọ kí ara wa but òun iṣẹ́ tí wọ́n ní pé wọ́n á ṣe wọ́n ní pé fish pond pé wọ́n á ń gbẹ́ fish pond ní wọ́n mọ̀ wọ́n á ṣe pé wọ́n á ṣe. Nǹkan tí mo mọ̀ wọ́n ṣe ni mo mọ̀ pé wọ́n á ṣiṣẹ́ jí mi gbé o. Ngbà tí mo dé bíbáyé ní station ní bíbáyé ni tí wọ́n bẹ̀rẹ̀ láti máa bẹ̀rẹ̀ pé ṣé mo mọ̀ wá ni pé ajínigbé ni wọ́n ṣe. Ẹ̀kọ́ wo ló kọ́ ní ìṣẹ̀lẹ̀ yìí? Ẹ̀kọ́ tí mo kọ́ pọ̀ o ẹ̀kọ́ tí mo kọ́ pọ̀ kọ́ lọ́ọ́ ṣàánú mo fẹ́ kí wọ́n ṣàánú mi ni.